Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ 15 oṣù kínní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí gba àpérò àti àjọṣe. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Ó rọ àwọn òṣìṣẹ́ aláàbò láti jẹ́ olùfọkànsìn tòótọ́ kí wọ́n sì jẹ́ akíkanjú nídìí iṣẹ́ wọn. Màtáwalle fi àìdùnnú rẹ̀ hàn lórí bílíọ̀nù lọ́nà 50 náírà fún ètò ìṣúná ẹ̀ka ètò ààbò lórílẹ̀-èdè yìí. Bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Simon Ekpa mú kí àlàáfíà wà lápá gúúsù ìlà oòrùn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ti ní kí àwọn ilé ìfowópamọ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè yìí san owó ìtanràn bílíọ̀nù 1.45 náírà lórí ẹ̀sùn pé kò sí owó nínú ẹ̀rọ tó ń pọwó wọn. Àṣeyọrí Soludo ní ìpínlẹ̀ Anambra ti mú kí wọ́n fún un ní àmì ẹ̀yẹ ọkùnrin tó dáńtọ́ jùlọ lọ́dún 2024 láti ọwọ́ iléeṣẹ́ ìwé ìròyìn The Sun. Agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ o. Ó ní Sanwó-Olú kò ní ọwọ́ nínú bí wọ́n ṣe yọ Ọbaṣá nípò. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kó àwọn ọmọ Nàìjíríà 410 padà sílé láti orílẹ̀-èdè Niger Republic. Adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé ìdí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún fi wọ́ olórí Naomi Oríyọmí Hamzat àti Fàṣásí lọ sí ilé-ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìtẹra ẹni pa tó ṣẹlẹ̀. Owó epo bẹntiróòlù ti di 1,150 náírà fún jálá kan báyìí láwọn ibùdó tí wọ́n ti ń gbé epo. Ìròyìn eré ìdárayá. Àjọ CAF ti sún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ìyẹn CHAN sí inú oṣù kẹjọ ọdún yìí dípò inú oṣù kejì tí wọ́n kéde ẹ̀ tẹ́lẹ̀, nígbà tí wọn yóò máa yí koto bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yóò ṣe máa kojú ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.